ẹ kú kàlẹ̀ ọmọ Yorùbá, mo kílẹ̀ mo kọ́nà mo kọ́kùnrin mo kóbìnrin, mo kóyún oní mo káṣẹ́ ẹ̀dí, baálé lẹ́yìn mo kí yín, ìyáálé lẹ́yìn mo kí yín o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ jẹ́ á kọ́ra wa lẹ́kọ̀ọ́, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Àrùn ní fi mí hàn kí n fi ọ́ lẹ̀, àrùn ní pa mí mọ́ kí n pa ọ́. Àrùn ò ní ṣe yín, kò ní ṣe mí náà. Ṣùgbọ́n àwọn olóyìnbó wọ́n sọ pé preventive is better than cure. Ẹ tọ́jú ara yín nítorí ìdágìrì, inú rírun ọ̀fẹ́ kọ́ wa lórí ẹ̀. Inú rírun kan bẹ tó jẹ́ pé kìí ṣe pé bóyá wọ́n fún yàn ní nǹkan jẹ, bóyá èèyàn bẹ́ẹ̀ ṣe nǹkan oṣù, àbí pé èèyàn jẹ̀jẹ̀kújẹ, àbínú tí máa ń rún ọmọ láì nídìí. Ẹ jẹ́ á kọ́ wa ní nǹkan inú rírun. Ẹ bá ń tọ́jú omi àgbọn, omi ojúdà àgbọn, omi àgbọn lásán. Ẹ wàá tọ́jú káfúrà pẹlẹbẹ ẹyọ kan, àlùbọ́sà ayù yìí ẹ bó èpo ara rẹ̀ kẹjù sínú ike bí ike lẹ́tà kan. Egbò akọgùn, igi akọgùn ẹ kó sí ọtán. Ẹsẹ̀ kí ni mo pè é? Ọtán. Àbá ṣe é bẹ́ẹ̀, ẹ máa fún yàn lò ẹni tó bá ti nínú rùn. Tí ẹ bá ṣe pé inú apẹ́ndìsì, tí ẹ sì ṣe pé bóyá jẹ nǹkan, inú rírun lásán pé bóyá fẹ́ ṣe nǹkan oṣù àbí bákan, àrùn nífìlẹ̀ wa ṣe bùgbé o. Ìtọ́jú ewé àti gbèlè lédùn àlọ́ dá Lukman ọmọ Ayédáre kalẹ̀ fún wọ́n tó fẹ́ tọ́jú ara ẹ̀ àbí lórí ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀. Ẹ kàn sí Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ìṣẹ́yìn òru ọmọ ẹbẹ dímọ̀kọ láti Ìkòròdú garage wọ mọ́tò tí ń lọ báyé kúkọ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Àbámọ́fẹ́ báyé sọ̀rọ̀ yìí orílẹ̀-èdè Benin ni mo wà. Ọgbọ́n mi yé ní orílẹ̀-èdè Benin, bóyá ọ̀ ń lọ tọpá bọ́ọ̀lẹ̀ ní dégà kan, bí ẹ̀yìn ọjà dégà kan, béèrè bí wọ́n ń ta àṣẹ̀kẹ́. Ọba yìí débi wọ́n ń ta àṣẹ̀kẹ́ kó béèrè pàṣẹnẹ̀rí tọ́wọ́ abẹ́ inú lè pàṣẹnẹ̀rí yẹn lọ ń bọ̀. Má wà mí wá lálẹ́ o, má béèrè má torí ẹ̀ máa pè mí pọ̀, má béèrè o. Ohun tí mo fún ọ farabalẹ̀ kọ́ gbọ́ dáadáa. Gba nọ́mbà yẹn ọjà rí báyàwó tó fẹ́ tọ́jú ara ẹ̀ +23480 3298 3298. Nọ́mbà náà lẹ́ ń wò lórí fídíò yìí. Jọ̀fọ́ nọ́mbà orílẹ̀-èdè Benin +229 01 54 65 1928. Àrùn onífìlẹ̀ wa ṣe bùgbé o. Ẹ máa pín sínú gbogbo gúrùpù tẹ́ bá wà, dábàá wa lára mú o. Ayé ò ní bárùn sí wa, àwa náà ò ní kárùn, ayé ò ní ṣẹlù wá lọ́rùn, ànírógbà àfọ́fà. Ire o, ire kàbìtì.